Àdúpẹ́ aṣọpẹ́ àyìnyẹn Olúwa. Àdúpẹ́ aṣọpẹ́ àyìnyẹn Olúwa. Kò dàbí òtítọ́ ó ń bọ̀ wá ṣẹ́kù. Kò dàbí òtítọ́ ó ń bọ̀ wá ṣẹ́kù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo alápapọ̀ àti gbogbo etí tí ń gbọ́ wa. Lórí ìkànnì tá a wà ń bẹ̀ yìí náà, Ọlọ́run máa ṣe dúró tì wọ́n Ọlọ́run. Gbogbo àwọn alágbàtẹ̀rù ètò yìí, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Gbogbo àwọn tí wọ́n ń gba ohùn wá sílẹ̀, tí wọ́n ń bá wa sọ̀rọ̀, tí wọ́n ń gbé wa káàkiri, Ọlọ́run máa ṣe dúró tì wọ́n Ọlọ́run. Jẹ́ ká bá ibi tó lérè àtàwọn Ọlọ́run máa jẹ́ àṣẹ lásán Ọlọ́run. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó mú wa débi tí Ramadan gbé délé ni. Tá a bá wo Ramadan ọdún yìí, ó ní iye tó jẹ́ lé ní. A dúpẹ́ fún rẹ Ọlọ́run. Orí ìkànnì tá a wà náà ní ìwà lẹ́sìn. Ìwà lẹ́sìn lọ̀rọ̀ tá ń bá bọ̀. Ẹni tí Ọlọ́run lò tó ṣe agbátẹrù ẹ̀, àwọn náà ni Alhaji wa Adébùkọ́lá Táíwò Kazeem, tí wọ́n jẹ́ olú ọ̀fà jùrá. Ọlọ́run máa ṣe kún bàbá náà lọ́wọ́. Ọlọ́run bá wa ṣàánú wọn. Làákàyè ara, làákàyè ẹ̀mí, làákàyè àlàáfíà, Ọlọ́run máa ṣàjogún ẹ̀ fún wọn Ọlọ́run. Wọ́n ṣe ètò yìí ní ìrántí àwọn òbí wọn, Alhaja Mutajiru Kazeem àti Alhaji Safiri Kazeem, tí wọ́n jẹ́ bá òun òbí fún wọn, tí wọ́n ti kọjá lọ sí Al-Qiyamah. Ọlọ́run máa ṣe bá wa kẹ́ wọn Ọlọ́run. Ọlọ́run máa ṣe bá wa gẹ̀ wọ́n. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àwa tó kú náà ní ayé àtàwa àti gbogbo alápapọ̀. Bismillahirrahmanirrahim. Li'ilafi Quraysh ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabba hadhal bayt allazi at'amahum min ju'in wa amanahum min khawf. Ohun ọmọ yín tí ẹ ń gbọ́, òun náà ni Abdulwasin Thawban, tó jẹ́ ṣífì mọ́mọ́ fún orílẹ̀-èdè Central Mosque nílùú Àjùrà. Ọlọ́run máa ṣe kún gbogbo wa lọ́wọ́. Ètò tá ń bá bọ̀, òun náà ni ìwà lẹ́sìn. Ọ̀rọ̀ tá a sì fẹ́ gbé yẹ̀wò lásìkò yìí, òun náà lẹ̀sìn àti ìwà. Tá a bá wo ẹ̀sìn àti ìwà méjèèjì papọ̀ sójú kan, ṣùgbọ́n ẹ̀sìn ló máa tún ìwà ṣe. Nítorí pé jọ́tọ̀ Ọlọ́run ti dá wa, ló ti dá àwọn ìwà kan mọ́ wa. Ó wá yan àwọn ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam pé kí wọ́n wá bá wa. Ipe tí wọ́n bá dé, kí wọ́n lè tún wa wá ṣe, kán lè tún àwa náà ṣe. Tá a bá wọnú ayé tá a bára wa lénìí, ìwà ti fẹ́ sọnù, kò fẹ́ sí wà mọ́. Gbogbo bí tá a bá dé nísìnyí, àánú la fi ń rí ìwà kankan lára àwọn èèyàn. Ṣé ká má parọ́ ni ká sọ ni? Ká má jalè, ká má lu jìbìtì, ká má pààyàn lẹ́kúnjayé, ká má pa ẹ̀dá ẹgbẹ́ wa. Tá a bá wò gbogbo èyí tá a wá rí iná nísìnyí, àárín ibi tó wá sodo sí, àárín ibi tá a ti rò pé a lè bárú ẹ̀ láti ń bá nísìn. Tá a bá wá wọnú ayé, kí ni Kùránì sọ fún wa? Ba'da bismillahirrahmanirrahim. Ọlọ́run bá sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní sọ fún àwọn àlùmọ́ rẹ̀ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ń bẹ lára ànábì tí mo gbé kalẹ̀ fún yín. Ń bẹ lára ànábì tí mo ní kẹ́ tẹ̀lé. Ń bẹ lára àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní pàápín ìwà ń bẹ lára rẹ̀. Ń bẹ lára ànábì àwọn ìwà tó dá, ìwà tó sunwọ̀n, ìwà tó rẹwà. Ọlọ́run fún ròyìn ànábì, kò fẹ́ wà ròyìn ànábì, kò fọlá ròyìn ànábì, kò fi dúkìá ròyìn ànábì, kò fi ẹwà nípa ànábì ló dáa jù, kò fi wà. Ohun tó lọ́n fi ròyìn ànábì náà ni pé innaka la'ala khuluqin azim. Ìwọ lẹni tí ìwà rẹ̀ dáa jù láyé. Kò sẹ́ni tí ìwà rẹ̀ dáa tó wà ànábì sallallahu alaihi wasallam. Ló fi ń jẹ́ pé àwa tá a bá bẹnu ayé nìsín, ẹ jẹ́ ká dìmọ̀, ẹ jẹ́ ká súnmọ́ ànábì sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ ká kọ́ṣe ìwà rẹ̀ tànábì gbé kalẹ̀ fún wa. Torí Ọlọ́run bá sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àánú ìkẹ́ òun lànábì jẹ́ fún gbogbo àgbáláyé. Gbogbo àgbáláyé, ẹ jẹ́ á wo ìwà tànábì wò. Nínú àkọ́kọ́ nínú ìwà ànábì ni pé ànábì máa ń bẹ̀rù Ọlọ́run púpọ̀. Ànábì máa ń bẹ̀rù Ọlọ́run, ó sì máa ń nípa ìyà Ọlọ́run ní gbogbo ayé. Ànábì sallallahu alaihi wasallam, ó máa ń lọ sínú gáàrí Hira, a lọ jókòó síbẹ̀, a máa wá ronú nípa Ọlọ́run. A máa ronú nǹkan t'Ọlọ́run dá. A máa ronú gbogbo nǹkan tí ń bẹ nínú ayé pé Ọlọ́run ló sì ṣẹlẹ̀ lé, Ọlọ́run ló délé, Ọlọ́run ló délé. Báwo la ṣe sìn látara bẹ̀rù Ọlọ́run? Ọlọ́run bá wa sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ba'da bismillahirrahmanirrahim. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu. Mo pè yín olùgbàgbọ́ òdodo. Taqullaha. Ẹ páyà mi o. Olùgbàgbọ́ òdodo tá ń sọ lẹ́ni tó mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run. Lẹ́ni tó gbà gbọ́ pé Ọlọ́run lọ́lọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba. Ẹni tó mọ̀ pé ńjọ́ tó bá kó òun nìkan, kò sẹ́nìkan tó lè bí àbùkátà tó kọjá Ọlọ́run. Ọlọ́run náà ìlà wa sọ fún wa pé ká bẹ̀rù rẹ̀. Wattaqullaha. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ẹ já bẹ̀rù Ọlọ́run Nàìjíríà. Kó lórí ó bẹ̀rù Ọlọ́run.
kọ́mọ ẹ̀yìn ó bẹ̀rù ọlọ́run, káfa bẹ̀rù ọlọ́run, kí màmúmú náà bẹ̀rù ọlọ́run, kí gbogbo wa kájọ bẹ̀rù ọlọ́run nínú ìlú táwa yìí. Ibi tọ́lọ́run dá wa ṣẹjá bẹ̀rù ọlọ́run. Wálé tansuru nafsun ma qaddamat ligadin. Ọlọ́run ní ẹ wo nǹkan tẹ́ ń tì síwájú ọlọ́run nítorí ọ̀la yín. Ẹ wo ohun tẹ́ ń dé bá, ẹ wo ohun tẹ́ ń tì síbẹ̀. Kóníkálukú yẹra rẹ̀ wò, ká wo ohun tá à ń tì síwájú ọlọ́run ní ti dáadáa ni àbí láìda. Wattaqullaha, ọlọ́run tún ní ẹ bẹ̀rù mi sẹ́. Mo ní kẹ́ ẹ bẹ̀rù èmi ọlọ́run. Kò sẹ́nìkan tí èèyàn bẹ̀rù ní ayé tó kọjá ọlọ́run. Bó bẹ̀rù èèyàn yóò padà kú, bó bẹ̀rù agbára yóò padà fẹ́lẹ̀, bó bẹ̀rù kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù ní ayé tó kọjá ọlọ́run. Inna Allaha khabirun bima ta'malun. Ọlọ́run ní ìdí tí mo fi ní ẹ bẹ̀rù èmi ọlọ́run ni pé mi ní ṣàbòsí yín o. Gbogbo ohun tẹ́ ẹ bá ṣe pátá èmi ọlọ́run bó fún yín ní ìròyìn nípa ẹ̀. Ń ṣàlàyé ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Inna Allaha khabirun bima ta'malun. Mi fún yín ní ìròyìn nípa ẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá ṣe pátá ló kéré ní àti tó pọ̀. Wa man ya'mal mithqala dharratin khayran yarah wa man ya'mal mithqala dharratin sharran yarah. Ìwà kékeré tó ń kó wù tí wọ́n fojú rí náà èmi ọlọ́run bó bá ń fi wọ́n jọ gbèdà kíyámà. Ìtò ìṣiṣẹ́ tó káàkà tó rò pé bóyá àní rí ọlọ́run bá sọ pé àá padà rí, á sì fún ẹ lẹ́san. Lójú sọ́nà ayá mi ó ní wa man yattaqillaha yaj'al lahu makhrajan wa yarzuqhu min haythu la yahtasib. Ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ní wa man yattaqillaha, ọlọ́run ní ẹnikẹ́ni tó bá bẹ̀rù èmi ọlọ́run ní ti pàápàá, èmi ọlọ́run ọba á mú jáde ní ti jáde kan. Wa yarzuqhu min haythu la yahtasib. Ìjẹ̀mú rẹ̀ ọlọ́run ní kó rọrùn. Kò ní dààmú nínú ayé, kò ní lálàṣì nínú ayé, kò ní sáré pa kìrákìtà nínú ayé báyìí ṣe ń sáré kiri nísìn. Ọlọ́run ó sì ní kọ̀ọ̀kan tiẹ̀ ó máa balẹ̀. Tá a bá wo ní ayé nísìn ọkàn balẹ̀, olówó ọkàn balẹ̀, tálíkà ọkàn balẹ̀, bá a kọ́lé agbọ́dọ̀ fi bọ́gílárì sí, á ti fi bá bu àyà sí, á ti fi gbogbo ẹ̀ sí nítorí kí là ń pè security. Ṣùgbọ́n wọ́n tó bá dúró tọ́lọ́run tó páyẹ̀ tó bẹ̀rù ẹ̀, wàláhì ọkàn rẹ̀ ó balẹ̀. Nínú ayé bí ọkàn rẹ̀ ó balẹ̀, ní gbogbo ayé bí tó bá wà ọkàn rẹ̀ ó balẹ̀, tó bá fẹ́ sin lọ́hùn gan ọkàn rẹ̀ ó balẹ̀ láti sin lọ́hùn. Gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá wà ní gàrí ra ọkàn rẹ̀ ń balẹ̀, kò sí ń dààmú káàkiri. Ànábì náà sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ọmọ Sáríyà nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam ó ní tó ń bá wọn sọ̀rọ̀, ó ní wajilat minal qulub, ọkàn àwọn wárìrì nígbà tí Ànábì ń sọ̀rọ̀, ọkàn àwọn wárìrì, ọkàn wọn bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Wasarafat minal uyun, omi sì ń dà lójú àwọn nígbà tí Ànábì ń sọ̀rọ̀ yìí. Fakultu ya Rasulallah, táwọn fi sọ pé èrò òjíṣẹ́ ọlọ́run ọba ka anna maw'izatun muwaddi'. Ó ní táwọn fi ń sọ fún Ànábì pé ó dàbí pé wàá sí ìgbẹ̀yìn ló ń ṣe fáwọn ẹ̀. Fausina, Ànábì wá ṣàlàyé fún wọn pé qala Rasulullah sallallahu alayhi wa sallam, ó ní usikum bittaqwallahi azza wa jalla. Mo ń ṣàlàyé fún yín o, mo ń kìlọ̀ fún yín o pé kẹ́ bẹ̀rù ọlọ́run azza wa jalla, ọba tó ga, ọba tó gbọ̀ngbọ̀n, ọba tó káyà, ọba tó ṣe pé ẹnìkan ò lè dìímú tó bá fẹ́ wù àti ẹ̀, ọba tó ṣe pé ẹnìkan ò lè dá lọ́wọ́ kọ́ nígbà tó bá ń lò ìjọba rẹ̀, ẹnìkan tó ṣe pé kulla yawmin huwa fi sha'n, gbogbo ojoojúmọ́, gbogbo ìṣẹ́jú, gbogbo wákàtí lọ́lọ́run ṣiṣẹ́ lọ́n tiẹ̀. Èyí tó bá kọ sí wọn ó jẹ́ dáadáa mú bẹ́ẹ̀. Lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n tún sọ pé ó jẹ́ àìdá lọ́dọ̀ tiẹ̀, lọ́dọ̀ ọlọ́run dáadáa ní gbogbo nǹkan. Ó ní was-sam'u wat-ta'a, kẹ́ ẹ wá gbọ́ ohun tọ́lọ́run sọ. Ẹ gbọ́ Al-Qur'ani yé, ẹ gbọ́ nǹkan tí Al-Qur'ani sọ fún yín, ẹ tẹ̀lé Qur'ani. Àwọn afẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún wọn káwọn èèyàn tẹ̀lé. Ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run. Ẹ má ta ọ̀rọ̀ ọlọ́run ní, ẹ má ta nítorí owó. Ẹ má fi irọ́ pamọ́, kẹ́ máa wá, ẹ má tọ́jú òtítọ́, kẹ́ máa wá fi irọ́ hàn fáwọn èèyàn. Nítorí ayé yìí, was-sam'u, ẹ sọ̀rọ̀ ọlọ́run fún wọn kọ́ gbọ́. Ìkan là ń sọ yìí, ẹni tí ń sọ kọ́ ní ń sọ, ọlọ́run ní bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ agbọ́rọ̀ ọlọ́run, wat-ta'a, ká sì tẹ̀lé àṣẹ. Àṣẹ ọlọ́run ní pé ká tẹ̀lé o. Ó ní ká kírun, ká gbààwẹ̀, ká yan sàká, ká ṣe dáadáa síra wa, ká tẹ̀lé ọlọ́run. Ẹ jẹ́ ká tẹ̀lé àṣẹ rẹ̀. Ó ní ká jìnnà sáwọn nǹkan tí ò dá, ẹ jẹ́ jìnnà sí i. Ó ní ká tọ́jú àwọn òbí wa, ẹ jẹ́ tọ́jú wọn. Ó ní ká tọ́jú ara, ẹ jẹ́ tọ́jú ara, ẹ jẹ́ tọ́jú ìyekan, ẹ jẹ́ tọ́jú ará àdúgbò. Kódà kó má jẹ́ mùsùlùmí, ẹ ṣe dáadáa sí wọn. Ẹni tó ṣagbátẹrù ètò yìí, àwọn náà ni Alhaji wa Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ Olú of Àjùrà Land. Ọlọ́run má ṣe kún bàbá náà lọ́wọ́, Ọlọ́run bá wa pẹ̀lú wọn, Ọlọ́run bá wa dà lé wọn lọ́wọ́. Gbogbo nǹkan tí wọ́n fi tòlú, Ọlọ́run má ṣe ṣe lé wọn lọ́wọ́. Wọ́n ṣe ní ìrántí àwọn ìyá wọn àti bàbá wọn, Alhaji Safiriyu àti Alhaja Mutajiru Kazeem tí wọ́n ti kọjá lọ síwájú rẹ̀ ọlọ́run. Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn lọ́run. Àwọn ọmọ yín tí ẹ ń gbọ́, òun náà ni Abdulwasin Thawban tó jẹ́ chief imam orílẹ̀ Ìgbòrè Central Mosque nílùú Àjùrà. Ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́. Orílẹ̀-èdè Amam, inshallah, wa rafa'nahu makanan aliyya.